Àyìnkẹ́ Alágbo òní lọ́jọ́ bí rẹ̀ June 5. Ọdọọdún ni sápó ń wé, ọdọọdún ni èrùwà ń wà, ọdọọdún là ń rọ́mọ obì lórí àtẹ. Bọ́dún bá ti dún pèrègún atúmọ̀sọ ọ̀tún wáyé. Àyìnkẹ́ Alágbo lágbára Ọlọ́run ẹ̀mí yín yóò gùn o. Ẹ ti sọdún yìí, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó, nínú ọlá, nínú ọlà, nínú ẹ̀mí gígùn, àlàáfíà. Torí wọ́n ní kọngẹrẹ nọ́mbà lé gúnugún, agẹmọ kì í kú ní màjẹ̀sín àfi tó bá fi ọ̀pá rìn. Ẹ bá mi máa kí Alájà Taufikat Àyìnkẹ́ Alágbo. Wọ́n sọjọ́ bí lónìí. Tẹ́ bá ń gbọ́ gbajúgbajà oníṣègùn ìbílẹ̀, gbajúgbajà mojúlẹ́jà ewé àti egbò tó mọ orúkọ tí wọ́n ń pe wétéwé ń jẹ́ni ní kíákíá, gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tó mọ orúkọ tá à ń pe gbò tí ń jẹ́ni ní wàrà ń ṣèṣà, Àyìnkẹ́ Alágbo ní ń jẹ́. Ṣé ẹ wá rí, mo mọ Àyìnkẹ́ Alágbo, mo mèèyàn ńlá. Àyìnkẹ́ Alágbo máa jẹ́ mi ní gbèjègbèjọ lágbára Ọlọ́run ọba òkúkú ní fòṣìlògbà. Àyìnkẹ́ Alágbo, happy birthday to you. Ẹ ti ṣe ọdún yìí lágbára Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ ṣe láyé o, láàyè. Gbogbo àwọn fáǹsì yín káàkiri àgbáláyé, àwọn ti Amẹ́ríkà ni, Germany ni, London ni, àwọn ti Nàìjíríà ni, àwọn ti India ni, àwọn ti China ni, wọ́n ní ká mọ̀ kí Alájà Taufikat Àyìnkẹ́ Alágbo lórí ètò yìí lágbára Ọlọ́run. Ẹ bọ̀rẹ̀ sí gbọ́ òpolówó wọn káàkiri. Tẹ́ bá délé iṣẹ́ wọn, ẹ sá ò dá sí Olódùmarè pé ha, ṣé obìnrin náà ló mójúlẹ́jà ìwé àti egbò báyìí. Wọ́n ṣe àwọn egbòogi kan tí ó jẹ́ pé ó wà fún àwọn ọkùnrin. Ẹ mọ̀ gbọ́ lórí ètò yìí. Ọ̀tọ̀lé tí wọ́n ṣe fáwọn obìnrin, bóyá àwọn tó ní oyún ìjú ni, àwọn tí ẹ̀dá ń dà láàmú, àwọn tí ò jẹ́ kí obìnrin ó tètè rí oyún ní, àwọn àìsàn tí ń dènà rírọ́mọ bí fóbìnrin. Tẹ́ bá kàn sí Alájà Àyìnkẹ́ Alágbo, gbogbo ìṣòro yóò di àfìsẹ́yìn tẹ́gùn fi sọ. Wọ́n ṣe àwọn egbòogi kan tó wà fún ọ̀pá ẹ̀yìn, ara ríro, làkúrègbé, lagunlagun, sángun. Gbogbo rẹ̀ náà lẹ́ẹ̀mọ́ bá pàdé. Ṣé rí, wọ́n ti kalẹ̀ sílùú Ilé-Ifẹ̀ o. Alájà Taufikat Àyìnkẹ́ Alágbo wọ́n ti kalẹ̀ sílùú Ilé-Ifẹ̀. Ìdó Onígbààyà junction. Ìdó Onígbààyà ní àdójúkọ ṣọ́ọ̀ṣì àwọn gọ́fàmẹ̀ntì. Ibẹ̀ ni kíni wọ́n wà ní complex standard. Gbogbo àwọn egbòogi tẹ́ bá nílò ń bẹ. Ẹ̀yin gan ẹ sọ pé ṣé rí obìnrin tí ń sun rárá fóbìnrin, ẹlẹgbẹ́ rẹ̀ akọ́ṣẹ́ níṣe. Ọkùnrin tí sì ń sun rárá fọkùnrin, ẹlẹgbẹ́ rẹ̀ náà akọ́ṣẹ́ náà níṣe. Ẹ mọ̀ pé èmi ò tún kúrò bàbá wílẹ̀ sà ìdágẹdẹgúdù, iná tí ń jó oko lẹ́gbọ̀rọ̀ bá ìdọ̀gbèsè àlọ́. Onílé-ijó alálèdè ìran bí wọ́n gbé ń gba igi ní àbàrá tí ń ṣẹ̀jẹ̀ ṣàràṣàrà. Èmi ò tiẹ̀ ní hèèrà débi tí ń hè tí ò lọ́mọ nú. Àyìnkẹ́ Alágbo, Alájà Taufikat lágbára Olódùmarè, ẹ mọ̀ gbọ́ wọn ní orí ètò yìí, ẹ mọ̀ gbọ́ wọn lórí ètò yìí. Ṣùgbọ́n òní lọ wọ́n ṣe ọjọ́ òbí, òní lọ́jọ́ òbí wọn. Tí n bá ti kúrò ń bí báyìí gbogbo ẹbí òwú tán bá wà, à ń kàn sí wọn o, màá kàn sí wọn. Ẹ̀yin náà tẹ́ bá fẹ́ sọjọ́ òbí, ẹ fẹ́ ṣèpolówó ọjà, ẹ kàn sí iléeṣẹ́ àwa Akọni rédíò TV. Ẹ kàn sí wa. Tẹ́ bá ti kàn sí wa, lágbára Ọlọ́run ọba, dídùn lọ́sàn yóò so. Ṣùgbọ́n ẹ bá mi kí Àyìnkẹ́ Alágbo pé ó kú oríire
ọjọ́ bí òní o pẹ́pẹ́pẹ́ lọmọ owó ń sarọ́ o lágbára ọlọ́run ẹ̀mí rẹ̀ yóò gùn kò sì ní ṣe àìsàn kò ní táwọ́ ná ó rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àsọṣẹ ni ti Olódùmarè ire o ire kàǹkà.